Wo jẹ́ ni pé mo jẹ tẹ́tẹ́ ni. Mo bẹ́ran lọ́pọ̀ kọ́ yọ̀kú ni ọ̀pọ̀ kọ́ yọ̀kú mo bá ó dàbí ẹni pé ẹni tó fẹ́ tẹran ó nílò owó ni ó ṣe mo dúpẹ́ Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Ìbọn ti ọjọ́ wa ni ọjọ́ jẹun sọmọ pọ́pù náà mo fẹ́ lù ọ̀fun ìṣèlú. ọjẹun o òní kí sàrà ọmọ gbókù mi lọ́rùn ọ̀túnla náà ní gbogbo ẹ̀ gbówó jẹun gbówó mo jẹun wàhálà àti ẹnu wèrè ló sì ẹran. Ẹran mi gangan nìyẹn. ẹran nìyẹn. Bẹ́ẹ̀ni. Ok. Tí mo ta fún náà ló fẹ́ wọlé. Oya wait. Oya stop. Stop. So you want to run, Abi? Professor tẹ̀lé lẹ́yìn ìgbà tẹ́ gbẹ́ràn mi tán máa pe commissioner of police sí nísìnyí máa pe commissioner of police. Gbogbo yín àti ìrandíran ó máa ṣẹ̀yìn. Mo ní kó dúró. Oya stop wait. Sokoto mi ti yá mi o dára lónìí mo máa rí pé mo mú ẹ. Ó fi ẹjọ́ fún. Ayé mi tèmi bá mi. Ó kì í lẹ́fẹ̀ẹ́ kí n ṣe sí. Stop! Mo ti dáràn. Wait! Mo ti dáràn. 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 Stop! Mo ti dáràn. Come on. Kí ló ṣe? Kí ló ṣe? Relax. Ọ̀gá, ó lè ní máa yín náà. Máa yín jẹ́ ẹran gbé ni. O lè bi ti báwo. Ó jẹ́ ẹran gbé ni. Ń gbọ́. O jí ẹran gbé. Ẹ jẹ́ ẹran gbé ẹ̀gbọ́n mi. Amúdá ló kó bá mi. Ẹ sá mọ̀ pọ́tún la ní fìdá bàbá wa. Amúdá ló sọ fún mi pé òun lẹ́ran kan tó ń fẹ́ tà fún mi o. Ọ̀pọ̀ kó yòókù ni òun tà fún mi. Bí mo ṣe bẹ́ sí mi ọpọlọ jí gbé ni. Kódà ó tà fún mi gan tọmọtọmọ ni. Amúdá ni sà. Bọ̀bọ̀ wáì tó máa ń ṣe báyìí. Now, àtọjọ́ tí bàbá ti kú ni mo ti sọ fún yín pé tẹ́ bá fẹ́ ra ẹran. Kẹ́ ẹ lọ ra ẹran lọ́dọ̀ Focus Livestock Company Limited. I told you. What is all this now? Okay, kí ló fẹ́ kí n ṣe báyìí? Òótọ́ lè sọ fún mi. Ṣùgbọ́n ẹ rántí fún àdírẹ́sì wọn sí. Èmi ò sọ àdírẹ́sì fún ẹ. Mi ò sọ àdírẹ́sì fún àbí tí ẹ di lọ́jọ́ yẹn. Yes, sir. I told you. Mo ní kó lọ sí Ìyálájé bus stop opposite Destiny Home Estate Ìbẹ̀jú Lekki local government area nínú Èkó tá a wà yìí. Kò síbikíbi tẹ́ ẹ dé ní Nàìjíríà lẹ́ni tẹ́tì ní rọ́wọ́ wọn. Kò síbi tẹ́ ẹ wà tẹ́ bá ti nídìí ẹran wọ́n máa provide fún yín ní bear it ram, goat or any kind of live meat. This mo dẹ̀ sọ fún ẹ mo ní ẹ̀ka wọn tó ń wà ní Ẹdẹ ní Ọ̀ṣun state. Kò síbi tẹ́ ẹ dé tẹ́tì ní rí wọn. Now o ti involve ara ẹ sínú problem nsìn. O ti lọ ra ẹran níbi tí o ti yẹ kó o ra ẹran wàhálà ti dé. Àmúdá kó bá mi pò. Wẹ́nu ẹ̀. Jẹ́jẹ́ ní jẹun. My guy, you just have to leave him because he's my boy. Yeah? Yes, he's my boy. But ọ̀gá, sí máa ìfúró yakata. Ní máa ìfúró yakata ọ̀gá. Eléyìí ti pàṣẹ ìjọba jẹ́ náà. Ní máa ìfúró yakata. Okay, I understand. Okay, no problem. Have this. Manage this. Ọ̀gá, my ọ̀gá, my ọ̀gá. Hope your furo is not yakata again. It's not yakata. It's not yakata? It's not yakata ọ̀gá. You mean